ọ̀gá DSS ṣé mo pé ohun tí ò bá yé èèyàn. We need to know and we must ask a question, sir. mo fi sọ pé èmi ò bú ọ̀gá DSS o tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ wá gbé mi ẹ kàn pè mí sà ìbéèrè ni torí ẹ ti sọ wípé ká lọ gbáradì tí a bá fẹ́ kúkú òjijì mọ́ ká lọ gbáradì ká lọ kóra wájọ papọ̀ ká máa ṣe security fúnra wa bóyá àwọn kan máa gbéra látago 10 alẹ́ tá a gbé dago 3 òru táwọn míì máa gbà látago 3 òru tá a gbé dìdájí ibi tá a bá dẹ̀ ti káfíńdà àwọn ará bíbá yìí ká tètè rè sàlám àbí bẹ́ẹ̀ kọ́ sà. We need to know. It is not a crime to ask a question for your leader, for your Oga security leaders, Oga DSS, Yoruba ni yín sà. And I know, ṣé ọmọ Ekiti náà pè yín bí ọmọ Ìkẹrẹ Ekiti. Àwọn ará bíbá ìpààyàn gidi ní Ìkẹrẹ sà. Wọ́n pààyàn gidi. Mi mọ̀ bí ṣé Ìkẹrẹ ni wọ́n pè wọ́n. Ìkẹrẹ Ekiti Ọ̀gá ọ̀dà fi pé chief of staff ní chief of army staff ní Ìkẹrẹ. Wọ́n pààyàn gidi ní Ìkẹrẹ bíbá sà. And ohun tí Sunday Igboho sọ ní ìgbà yẹn sà tọ́mọdé yẹn máa hámà tán ní àṣejù ẹ ti pọ̀ jù that make the Fulanis DSS declare him wanted nígbà táwọn rí pa ẹ̀mí èèyàn méjì náà pa nínú ilé Sunday Igboho ta. It is not a news. They declare him wanted, they fix account torí pé ó sọ wípé the Yorubas let us rise up and secure ourselves. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. nǹkan tó wà lẹ́yìn tí kọjá gọ́ọ̀mẹ̀ntì o tábà ń dó di gọ́ọ̀mẹ̀ntì àwọn ará bíbẹ̀ máa pa ìná Yorùbá tó tí ò bá jẹ́ pé ọ̀gá mi DSS I know during that time ẹ ṣe wà nínú service torí mo gbọ́ interview yín kan ẹni tí ò bá jẹ́ pé political appointment ṣé mo correct political appointment ó ti yẹ kẹ́ máa lọlé lọ máa sinmi it show that during the Buhari regime you are still in service tí ò bá jẹ́ pé Sunday Igboho jáde nígbà tó jáde yẹ gbogbo Ìgàngán ni Ìbàràpá ni àwọn ará bíbẹ̀ ìbá ti wá lọ àbá ti finish wọn tán ìbá má sí tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ní ìṣọwọ́ bó ṣe ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ that is what Sunday Igboho jáde síta and they have backup the Fulani ẹnu tèmi gbà they have backup of Nigeria army torí nígbà tí Sunday Igboho lọ sí Ìbàràpá tó dá ọjọ́ fún Fulani Sẹ́ríkì Ìgàngán tó dá ọjọ́ fún pé mo fún yín lọ́jọ́ báyìí báyìí filẹ̀ bàbá mi lẹ̀ tọ́jọ́ méje pé checkpoint àwọn army 3 náà pàdé lọ́nà tí army block ọ̀nà agídí lọ́mọdé yẹn máa fi lọ pé láyé ẹ lè stop máa débẹ̀ sẹ́. Sir, we want to know the offence that Sunday Igboho commit that make Nigeria government seize our property and account tó fi declare wanted sir. torí ẹni ká jáde síta ń sìn ẹni ká jáde síta ká defend ara wa bàbá yẹn dẹ́ sọ pé Buhari ti loot amórí Nàìjíríà fún Fúlàní that is why 11 AK-47 tó ń ṣàn bí omi ní ọ̀dọ̀ wọn lọ́hùn mo fẹ́ ṣe òfin dókòwò yín wọ́n kírun ọdún níwáyé ni o ẹ máa rí bọ́n ṣe tó AK-47 lẹ̀ ṣe gbọ́ ẹ̀yin tẹ́ gbéde wọn. ṣé ń wo AK-47 ṣe rí bọ́n ṣe tó síwájú ṣé ń wo ṣe rí oníkálukú ti píkì títẹ̀ every one of them ṣe rí oníkálukú ti píkì títẹ̀ ṣe rí ṣe ń wo ọ̀gá DSS ẹjọ́ ẹ bá mi gbé fídíò ìdí ọ̀gá DSS ṣe rí níbi tó wà boldness dé wọ́n tún ṣe fídíò tán wọ́n tún send ẹ̀ sí wa ṣe ń wo tẹ́ bá gbẹni tó wà lẹ́yìn yẹn sà ẹ rí i pé aṣọ ọlọ́pàá ló wà lára ẹ̀ ṣe rí àfa wọn.
ṣe rí AK-47 ṣe ń wo eléyìí tó tún ju AK-47 kan wà ń bẹ̀ ṣe rí machine ṣe rí you see am ṣe ń wo wọ́n tún ní drone tí wọ́n fi ń rìkọ́dù ara wọn drone wọn lẹ̀ ń wò yẹ o ṣe rí show us that they mean the Yorubas ṣe rí drone wọn ṣe rí àwọn machine wọn ṣe rí àwọn machine wọn ṣe ń wò ṣe ń wò wọn kí lẹ́ ń wò lọ́wọ́ yẹ AK-47 ṣe ń wò wọn ṣe ń wò ìyẹ́ tiẹ̀ ti tó díẹ̀ ló tó nìkan èèyàn. So Oga DSS, we want to know, all the Yorubas want to know the reason that make Nigeria government declare Sunday Adeyemo Igboho Oòṣà wanted. Tàbí sísè àkáǹtì ẹ̀ torí tó ń jà fún lélẹ̀. Ọ̀rọ̀ tó dẹ̀ sọ lánàá, àná tí mo sọ that is 2020, Oga DSS tòní tó ń sọ náà. Ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀? Ká béèrè lọ́wọ́ bàbá Tinubu, kí bàbá Tinubu sọ fún wa, ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀? Líbí ọdún méjì sẹ́yìn tó sì ń tẹ̀lé ọ̀nà tí Buhari là kalẹ̀ láti lè máa rí ọmọ Yorùbá pa tó dẹ̀ sì ń tẹ̀lé. Mi ò mórúkọ bàbá wa chief of army staff ìṣe Yorùbá mà kábíyèrè tó yìí mú wọn retain or maintain the wanted àti seize of property tí Buratai àti Buhari àti kí lórúkọ Malami tí wọ́n lálẹ́ kán ṣàlàyé fún wa náà ó yẹ ká mọ ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣẹ̀ náà everybody ó yẹ ká mọ ẹ̀ṣẹ̀ tí Sunday Adeyemo ṣẹ̀ náà ká béèrè lọ́wọ́ bàbá Tinubu àti ọ̀gá DSS ẹ ti declare him that security of Nigeria most especially níbi tó ti ń pààyàn ká má dúró de ìjọba pé owó ìjọba nìkan ò lè ká pé ẹ ní equipment tẹ́ ẹ lè fi kojú wọn nígbà tí mo gbọ́rọ̀ yẹ pé the Nigeria government did not have equipment to face Boko Haram mo wá rí fàṣẹ ọ̀rọ̀ bàbá mi tó sọ lánàá pé Buhari has looted Nigeria armory to Fulanis ṣebí ìbọnlẹ̀ AK-47 lè rí lọ́wọ́ àwọn ọmọ kékeré yìí àti àwọn machine gun tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá kẹ́sà fà ọkọ̀ ẹ̀ báyìí ni kí ni àwọn ọmọ wọlé ẹ̀ máa gbọ́ kẹ́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 
army staff àwọn ará bíbá yà pa kíṣà sí wa lára. If Buhari can use that seat looting Nigeria armory, tí Tinubu náà bá lu ọ́fíìsì yẹn to loot Nigeria armory to Yoruba again to defend themselves ṣẹ̀ṣẹ̀ wà bẹ́ẹ̀ ni. That is why we say that we want to know the offence. Sunday ọmọdé yọmọ Ìgbòho ṣá ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ o ẹ jẹ́ àmọ́ àwọn tó yẹ kí Nigeria government declare wanted wọ́n rìn wọ́n yan falala àwọn agbódegbà Boko Haram Miyetti Allah Esma the Gumis wọ́n rìn wọ́n yan falala even if under the umbrella of Bola Ahmed Tinubu wọ́n ṣe rìn wọ́n yan falala sáà ẹ̀ṣẹ̀ wo ni Sunday ọmọdé yẹ mọ́ṣẹ̀. It show that from baba wa Bola Ahmed Tinubu ọ̀gá DSS ọ̀gá chief of army staff all the governors inú wọn dùn wọ́n láyọ̀ sí bí Fúlàní ṣe ń pa ọmọ Yorùbá bí ẹni pẹran that they attack our village. Wọ́n dẹ̀ mú ẹ̀gẹ́ tí ènìyàn tó wọ́n nítorí pé kéèyàn má bàa jìyà ó yá má jìyà lọ́fà kéèyàn má bàa jìyà ó yá má jìyà lọ́fà ẹ̀gẹ́ tí ènìyàn gbé wọn á dẹ̀ fatu wọn máa ṣàfún màálù wọn ajẹ́ pé gbogbo làálàá ká lọ roko sẹ́gẹ́ ká lọ gbin ẹ̀gẹ́ nínú òjò nínú ẹ̀rùn nínú oòrùn à ń ṣe torí màálù wọn ni. bí òótọ́ dẹ̀ ní tá à ń gbọ́ that make our leaders ọ̀gá DSS títí yín ni mo sọ fún yín yẹn sà because DSS la gbọ́ the leader of DSS la gbọ́ that declare Sunday Igboho wanted tẹ́ parade tí ẹ rí
tí oṣù ọmọdé yẹmọ lónìí ṣùgbọ́n owó tẹ́ ẹ kó nílé ẹ̀ pàréèdì ẹ̀ ẹgbẹ́ ọrùn àwọn ìyàwó góòdì àwọn ìyàwó ẹ̀ pàréèdì ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan mẹ́yà àwọn DSS di armed robbers but tí ọmọ Adéyẹmọ ò nílé ìbọn ẹ̀ pàréèdì ẹ̀ ohun tó dẹ̀ sọ nígbà yẹn lọ́hùn sà tó sọ òun ló wá ń ṣẹlẹ̀ lénìí òní gbogbo wa wá ń ṣẹlẹ̀ lénìí òní gbogbo wa wá ń rí lénìí that make ọ̀gá DSS of today say that each community o ẹ lọ ṣe security ara yín o ẹ lọ tẹ̀tì security ìlú yín o káwá gbé lọ sọ́dọ̀ àwọn ọba ìlú àwa tinú ìṣòro kan bọ́ sínú ìṣòro ta ni Yorùbá ṣẹ̀ àwọn bàbá wa kan sọ wọ́n ní ká lọ sórí Awólọ́wọ̀ ká lọ sórí Adékúnlé Ajáṣin ká lọ sórí bàbá Ibrahim Adésànyà ká lọ sórí Bọ́lá Ìgè ká lọ gbọ́ ojú rere bàbá mi Gbádébọ̀ Àdìgún yóò dára fún yín ojú òní tì yín nígbà tí ọ̀gá DSS ti wá sọ nísìnyí pé each community each town city ẹ lọ fọ́ọ̀mù gúrùpù ara yín o security ara yín kẹ́ defend ara yín ní ọwọ́ àwọn herdsmen àbíbẹ̀kọ́ Boko Haram Miyetti Allah ń tà dẹ̀ gbọ́ ni pé àwọn ọba wa àtàwọn gómìnà wa àwọn náà wà lára àwọn tó ń kó màálù fún àwọn ará bíbà yìí tán ń dà káàkiri ìlú àwọn ọba wa wà lára àwọn tó ń kó màálù fún wọn tán ń dà káàkiri ìlú àwọn ọba wa wà lára àwọn tó ń lò wọn láti máa wa góòdì ilẹ̀ wa àlùmọ́nì ilẹ̀ wa mo lè dárúkọ ọba bíi mẹ́ta mọ̀ pé mi ò ní tìjú mo lè dárúkọ ọba mẹ́ta tó dé wípé àwọn Fúlàní yẹn náà ń lò tó bá wọn wa góòdì ilẹ̀ Yorùbá tẹ́ mú China bójú tí China gan ti wá gbé mọ́tò fún wọn what are we saying ṣé irú àwọn ọba yẹ sà ṣé irú àwọn ọba yẹ security tá a bá ṣe wọ́n á jẹ́ kó work àwọn tó àti ṣe security wọ́n ti rí wa gẹ́gẹ́ bí ọ̀tá wọn àti ṣe security àwọn tó yẹ kó champion the struggle freedom for the Yoruba race àwọn gẹ́gẹ́ ni number one enemy that always condemn the activities of Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. If I say that we need to know the offense that Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà commit, Nigeria government need to explain if our obas àti àwọn àgbà àkótílétà arúgbó tí wọn ò bá lè béèrè lọ́wọ́ yín ó ti dé ìkórìtà tá a gbẹ́dọ̀ béèrè lọ́wọ́ yín sà. Reason rẹ̀ the number one reason sà we don't want to organize ourselves again kẹtùwá wọn máa arrest wa or kẹtùwá bẹ̀rẹ̀ sí declare our wanted because we do never know the offense of Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ohun tó ṣe tẹ́ fi declare wanted ṣé tó bá tún ní pé òkè gbogbo ẹ̀yin Ìbàdàn yẹn a máa gé Ìbàdàn sí ọ̀nà mẹ́rin kákó gúrúùpù mẹ́tọ́jọ́ bíbẹ̀ Èkìtì a máa gé Èkìtì sọ́nà mẹ́ta kó gé wa bẹ́ẹ̀ pé bóyá ẹ̀kọ́ gúrúùpù jọ ká bá rẹ̀ sí secure gbogbo forest wa ṣé kò tún ní fa offense because téèyàn bá ní mo ṣe òun tó bá ní bàbá Èkìtì tẹ́wọ́ aláìdáa ni o èmi á bí léèrè pé please let me know what I did wrong reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé kí n má tún padà wá lọ ṣe nǹkan míì tó tún jẹ́ pé ohun tí mo ṣe lánàá tí mi ò mọ̀ pé kò dáa màá tún padà lọ ṣe lénìí we want to know the offense of Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà that make Nigeria declare him wanted tẹ́físìsì gbogbo àkáǹtì ẹ̀ tẹ́físìsì gbogbo property ẹ̀ tẹ́fí pa èèyàn méjì nílẹ̀ we want to know the offense ṣé offense ni mo ti ń béèrè náà bàbá mi àti ìgbàdé ṣeré ṣé offense ni don't kill my people again how we provide security for ourselves kí ló mú Sunday Ìgbòho lọ sí Ìbàràpá wọ́n pa ẹ̀gbẹ́ ẹ̀ sóko àwọn Fúlàní tó gba 4 million kó tó rìlíìsì òkú ẹ̀ sà ó dẹ̀ lọ́bẹ̀ gbogbo yín lẹ rí fídíò ọ̀hún níbi tó ti ń bá Sẹ́ríkì gangan ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ń yànbọn lù gbàm oníta ló yìnbọn yẹn àwọn mẹ́fẹ́ jalè mẹ́jà ó gbàbọn yẹn ọ̀rọ̀ yẹn ló sì tún sọ lọ́wọ́ wọ́n tún gbébọn mi ń ké sí mu gbàm ó wá ní ìsókè Sẹ́ríkì mò ń bá yín sọ̀rọ̀ pẹ̀lú peace àwọn ọmọ yín yànbọn lù mí ní ilẹ̀ bàbá mi mo fún yín lọ́jọ́ méje ló fi lọ ẹ̀ ń pa àwọn èèyàn mi odidi ọba ìlú wọ́n pa ọmọ ẹ̀ 2 million lọ́ba yẹn ló ń san kan tó dá ọmọ yẹn padà fún so tí àwa náà bá tó wá kóra wa jọ ń sìn that we say we want to secure our land we want to secure ourselves sir ọ̀gá DSS ṣé àtúní ìṣẹ̀yìn ṣé kìí ṣe gbogbo Yorùbá lè máa declare wanted all the Yoruba youth because ara nǹkan wa we are ready to defend ourselves
And we are tired for Nigeria. The way Nigeria is treating us, we are tired for it. That is why we say that we need to know, sir. We need to know the offense of Adeyemo that make Nigeria government since 2021, we are 2025 now, they see account here, they declare wanted, they allow Buhari kó pín ìbọn tí Nigeria government rí fowó Nigeria owó Yorùbá rà kó pín ìbọn yẹn lé àwọn Fúlàní lọ́wọ́. That is why we see AK-47. Ọwọ́ àmì láti máa rí AK-47 tẹ́lẹ̀, but nowadays you can see anytime lọ́wọ́ Fúlàní òun lélẹ́yìí òun lẹ́wọ́ yìí àwọn eléyìí kírun lọ́wọ́ ni ìbọn ló wà wájú wọn tẹ̀ ń wò yẹ tó fi pàdé di ọwájú wọn. Thank you baba mi àti ìsìgbàdé ṣeré yóò dára fún yín. Thank you for the gift. Òun lẹ́wọ́ yìí òun lẹ́wọ́ yìí o kí a rí ìbọn níbi tó ń gbójú dé where they have confidence wọ́n á ṣe fídíò wọ́n á kó bọ̀ yẹn síta wọ́n á tún ṣe fídíò wọ́n á tún send it síta pé we are the owner of Nigeria and you want the Yoruba people to be happy. Wọ́n ṣe ń pa wá. And I thank God for the Uromi people. Kò ní sóyún kò ní rẹ̀yìn. Ẹ má jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì kan dúnkokò mọ́ yín. Ẹ̀yin lẹ́nilẹ̀, you are the owner of that land. The spirit of that land will back you up. Your forefathers will back you up. If you see any Fulani, ẹ sọ fún wọn ká máa bọ̀ wá. Now, the issue of Yoruba race ni wípé kòkòrò tí jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Àwọn ọba wa tán náà kó àwọn ọba tán kó màálù ti àwọn ará bíbà yìí tán sìn àwọn gangan ní ìṣòro tá a ní. The only problem that we have. That is why they make Sunday. Thank you, Baba mi Michael. That is why they see Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà as enemy. Ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Mo ní Aláàfin Ọ̀yọ́ àná Lámídì Adéyẹmí. Ó jẹ́wọ́ pé wọ́n gbowó ẹ̀mí Sunday Ìgbòho. Ṣùgbọ́n òun ò bá wọn lọ́wọ́ sí òun sọ pé òun ò lè fọwọ́ ara òun fa ọmọ òun lélẹ̀ léwu lọ́wọ́ ikú. Pé wọ́n ní kò tó Sunday Ìgbòho pa. Onímọ̀ fi sọ fún Koiki Media. N tẹ́ ń bọ̀ èmi ti Twitter. Abẹ́ta kẹgbẹ́ fídíò yẹn síta kẹjẹ ká yóò rí. So we know the enemy, the real enemy of the Yoruba land. Àwọn tó jẹ́ ọ̀tá wa, àwọn first class ọba nílẹ̀ Yorùbá, wọ́n ti gbowó ẹ̀, wọ́n ṣe gbowó ẹ̀mí díyà. Ṣé mọ̀ pé wọ́n lọ wo fíìmù ní Àbújá? Ẹ ti gbàgbé. Either it is set up or lóòótọ́ ní díyà plan kúpò, wọ́n ti gbowó ẹ̀mí ẹ̀mí lọ wo fíìmù. Nínú fíìmù yẹn, fíìmù tán náà wòye, wọ́n ní ọba kan nígbà tán gbé owó sẹ́gbẹ̀ẹ́, tán ṣì torí pé dọ́là lélẹ̀ tó kún Ghana Moscow. Wọ́n lọ́ba yẹn dákú. Mi ò ní dárúkọ ìlú ọba yẹn, mi ò ní dárúkọ ẹ̀. Ọba yẹn dákú, hospital ló ti lọ lajú. Bẹ́ẹ̀ náà ṣe tún gbogbo ẹ̀mí Sunday Igboho. That is why you see all the obas, the first class ọba in Yoruba land, see Sunday Igboho as enemy. Lẹ́fi rí nígbà rally tí Sunday Igboho ń rìn káàkiri ẹ̀. Tábà délùú kan ọba bẹ̀ àti sálọ. Ṣé ọba Òṣogbo dúró dè wá? A rí ọba Òṣogbo. Dèjì Àkúrẹ́ sálọ. Bàmí tèwí níbẹ̀ náà, àbáwọn náà palace. It is because wọ́n ti gbowó ẹ̀mí Sunday Igboho lọ́wọ́ Buhari pé ẹ bá wa mú. Gbogbo bí Sunday Igboho ṣe ń lọ yẹ, wọ́n wá rí pé ọmọ yìí kì í ṣe bí tẹ́ràn rẹ̀. Ọmọ yìí ṣùgbọ́n ọba Adéyẹmí lámù pé Sunday àwa ti gbowó ẹ̀mí ẹ o, òun gbà ṣùgbọ́n àjẹmọ́nú ti tì ní ọ̀jẹ́. Ṣùgbọ́n a gbọ́ nínú ìtàn bàbá yẹ pé bàbá yẹ ó ṣeun kan tó yìí yẹ kí kéèyàn bá ti ń ṣèkà tipẹ́tipẹ́ tó bá débi ìta tó bá ṣe oore ẹja gbàgbé ìka tó ti ṣe tí ọ̀dàjà bá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa lẹ́nìí èmi fúnra máa gbé ọkọ̀ máa lọ sí Ilé Ifẹ̀ pé bàbá máa lọ fẹnu mi nulẹ̀ níwájú ẹ̀ pé nígbà kan rí èmi ti ọmọ burúkú mo ti pé gbogbo tí mo sọ mo kó jẹ wọ́n gbowó owó ẹ̀mí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ṣùgbọ́n ẹni tọ́lọ́run ò pa lọ́mọ Adéyẹmọ torí pé Ọlọ́run bẹ lẹ́yìn ọmọ Adéyẹmọ ni lọ́lọ́run ò fi pa torí Ọlọ́run dẹ̀ rí pé jíjáde tọ́mọ Adéyẹmọ jáde not because of money àwa tún gbowó lọ́wọ́ ẹni pé kábíyèsí afẹ́ lọ bẹ́ẹ̀ báyìí o á tún sẹ́ndì owó lápò ara ẹ̀ á tún sẹ́ndì owó. Bàbá mi Sunday Ajíbádé ẹ lè WhatsApp mi lórí WhatsApp number yìí 080 64 99 32 62 ẹjọ ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà mi bá mi kọta ẹjọ kí n lè pín in. Àwa tún máa nígbà tá a fẹ́ ṣe rálì
Ekiti wa mi báyìí àwa pé sà àwọn tó fẹ́ wá owó mọ́tò ní problem ó ní ẹ send ẹ bàbá Ekiti ẹ send owó mọ́tò ẹ máa send owó fún yín ó send owó mọ́tò àwa bẹ̀ sí send ẹ̀ sí àwọn èèyàn we have a weakness owó ara nígbà tá a lọ gba déètì ti ọ̀dọ̀ wa ojú ara ń báyìí ló ṣe kó 4 million naira lẹ̀ tó ń pè fún àwọn gúrùpù kọ̀ọ̀kan mi ò bẹ́ dárúkọ àwọn gúrùpù yẹn it is not because of money lọ́mọdé yẹn mo fi jáde síta ṣùgbọ́n torí pé ẹ̀jẹ̀ tí ń ṣàn lára ẹ̀ omi ara ẹ̀ iṣan ara ẹ̀ ọ̀rọ̀ tí ń sọ ẹ̀kẹ́ ẹ̀ gangan ó fi hàn pé ojúlówó ọmọ Yorùbá ni èmi Yorùbá dẹ̀ ṣe bíye lọ́wọ́ ẹ̀ what about àwọn first class robbers that are supposed to be our front fighters ẹwọ ọba yẹn tó jáde síta ọba ṣé èrò mi ní Edo State pé I don't want any Fulani in our forest pé ìjòyè kí ìjòyè tó bá ní ọwọ́ nínú àwọn Fulani yẹn ó máa rọ̀ lóyè. bàbá mi ṣe ti gẹ́ẹ̀tì nọ́mbà mi yẹn jọ Sunday Ajíbádé ẹ lè flash mi ọ̀kẹ́ kọ́ mi Sunday Ajíbádé bàbá mi 080 64 99 32 62. ọba ló sọ̀rọ̀ yẹn tó ní tí ẹnikẹ́ni bá ní ọwọ́ nínú Fúlàní ní ìlú ọ̀dọ̀ òun immediately ló máa rọ̀ lóyè ṣùgbọ́n àwọn ọba títí wá kí ló kàn wọ́n nígbà tó ti gbowó ẹni tó fẹ́ gbà wá lọ́wọ́ ikú òjijì ẹni tọ́lọ́run gbé kalẹ̀ pé kó gbà wá di ó lè bíbélì sọ níbi kan ó ní nítorí pé a fún yín ní ọmọkùnrin kan lénìí àbí bẹ́ẹ̀ kọ́ a fún yín ní ọmọkùnrin kan lénìí wúndíá kan yóò bí ọmọkùnrin kan ti Yorùbá nítorí pé Olódùmarè fún wa ní ọmọkùnrin kan orúkọ rẹ̀ yóò máa jẹ́ Sunday yóò sì dìde láti gba ìran Yorùbá kúrò lọ́wọ́ ikú òjijì that only name that the Fulani will be afraid only name kí ló dé tí Buratai yìí wá kí ló dé tí Malami wá kí ló dé tí Buhari wá wọ́n tún pè kan ní Dr. Garuba Galolo kí ló dé Sunday Igboho ní number one ọ̀tá wọn it is because they know Yorùbá ò mọ yìí tọ́lọ́run ṣe fún wa ó máa ṣe o when the Igbos tó bá tán sọ fún wa wípé tó bá jẹ́ pé àwọn lọ́lọ́run fún ní Sunday Igboho ni kán wá rí papọ̀ pẹ̀lú Nnamdi Kanu God give us a mighty warrior but the Yoruba we do not know the importance of the Sunday Ọmọdéyẹmọ Igboho ṣá kò béèrè owó ṣe bẹ́ẹ̀ yẹn kan lábíjọ́ yẹ Kakanfò tó ní ká lọ mú 20 billion wá tó dẹ̀ mọ̀ wípé all this government we have they are notorious armed robber 20 naira ò lè bọ́ sí kò lè bọ́lẹ̀ lọ́wọ́ wọn. This is OĽUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.